الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. نعم الحمد لله رب العالمين. ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ ìdáparọ́ mọ́ni ìfúnká orílẹ̀ ọ̀rọ̀ tó burú jáì ní jama. Kí ni ìhà tí ìsìláàmù kọ̀dá ọ̀rọ̀ yìí? Tí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí a sì wo ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, a padà rí wípé ìsìláàmù faramọ́ bó tilẹ̀ wù ọ́ mọ́, nítorí pé irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Gbogbo tí sì ń bá sì ń jẹ irọ́ láyé kò sí kankan tí ó múni dé yóò múni lọ síbi ìwà àbàjẹ́ ni. Gẹ́gẹ́ bọ́rọ̀ Ànábì Muhammad, Ànábì ní innal kadhiba yahdi ilal fujur wa innal fujur yahdi ilan nar. ولا يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا. Ànábì ní gbogbo tí ń jẹ́ irọ́, ibi ìbàjẹ́, ibi ìdààmú, ibi wàhálà, ibẹ̀ ni irọ́ gbéni dé. Gbogbo tí ń sì wá ń jẹ́ ìwà àbàjẹ́ kò síbi kan tí ó gbéni lọ, inú náà Jahannama ni máa ń gbé ẹni tí ń bá ń hù lọ. Bọ́mọ èèyàn bá wá ń parọ́ lójoojúmọ́ tí ń pa kò ní yẹ kòkò lẹ́ni tí ń parọ́ títí pé wọ́n wá kọ́ sọ́dọ̀ Ọlọ́run, kò ní ní orúkọ kan tí ó ti ń jẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí kì bá yẹ pé kàzáàbù òpùrọ́ náà máa jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Jàmá, Ọlọ́run lòdì sí ìwà ìbára ẹni lórúkọ jẹ́ pẹ̀lú ìmáa dárọ́ pamọ́ra ẹni ká máa wá fún irọ́ náà ká orílẹ̀ ayé. Nígbàtí Ọlọ́run sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ń pé innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu lahum adhabun alimun fid dunya wal akhirah wallahu ya'lamu wa antum la ta'lamun. Ọlọ́run bọ́ba àlékè ó ní gbogbo àwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí láti lè máa fún ìwà àbàjẹ́, wọ́n nífẹ̀ẹ́ sí kí ìwà àbàjẹ́ kí wọ́n máa wá sọ̀rọ̀ bàjẹ́ nípa àwọn olùgbàgbọ́ òdodo. Gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí láti lè máa bà àwọn olùgbàgbọ́ òdodo jẹ́ kàbá àwọn ẹni ire jẹ́ lórílẹ̀, tọ́já sí pé iṣẹ́ tí wọ́n nù ni wọ́n níṣẹ́ méjì. Iṣẹ́ wọn ni pé wọ́n dúró láti lè máa bà àwọn ẹni ire jẹ́ lórílẹ̀, láti lè máa fún ọ̀rọ̀ bàjẹ́ ká nípa àwọn ẹni tí wọ́n yìí sì iṣẹ́ ní ìbàjẹ́. Al-Qur'ani ní lahum azabun alimun. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìyà ẹlẹ́ta ẹlẹ́rù ń bẹ fún yín láyé o àti lálùkìyàmà. Gbogbo ẹ̀yin tó ń gbẹ̀ níṣẹ́ méjì, pọ̀tábùlù yín kẹsà ti kéré irọ́ kan, kẹ́kẹ́rẹ́ information kan, kẹ́kẹ́rẹ́ ìròyìn kan tí kò sì rí bẹ́ẹ̀, kàbí kẹ́kẹ́rẹ́ ọ̀rọ̀ bàjẹ́ kan láti lè fi ba lágbájá jẹ́, kàbí láti lè fi ba lámọ̀rin jẹ́, tọ́já sí pé ohun tẹ́ ṣe tẹ́ wá ń ju kiri ayé, kàbí gbogbo ẹ̀yin tẹ́ rí information kan, tẹ́ rí làbárì kan, tẹ́ rí ìró kan nínú kíkọ, kàbí nínú wíwò tẹ́ wádìí ìjẹ́ òdodo ìròyìn nì kẹ́ tó máa fún kiri ayé. Ọlọ́run ní azabun alimun, ìyà ẹlẹ́ta ẹlẹ́rù ń bẹ fún yín láyé o àti ìjọ́ ògbéde alkiyama. Ọlọ́run tún sọ nínú ọ̀rọ̀ ẹ̀, innal ladhina yarmuna al-muhsanati al-ghafilati al-mu'minati lu'inu fid dunya wal akhirah wa lahum adhabun azim. Ọlọ́run tún sọ nínú ọ̀rọ̀ ẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ ti Àìṣà
tó ṣẹlẹ̀ ńjọ́ náà lọ́hùn tí wọ́n sọ òkò ṣìnà gba ìyàwó ànábì ọlọ́run ìyá wa mùmìnì Aisha Siddiqatu bintu Siddiq olódodo ọmọ olódodo Allahu Akbar. Ọlọ́run ọwá ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ ohun tá Aisha ò ṣe tẹ́ ẹ ló ṣe é. Ọlọ́run fi bá wọn wí ìbá wọn wí ni yóò máa wá kárí gbogbo ẹni tí bá ń hùwà bẹ́ẹ̀ láyé tọ́já sí wípé iṣẹ́ tiẹ̀ ni wípé kẹ́ ẹ sáhun irọ́ kẹ́ ẹ máa fi bà àwọn èèyàn jẹ́ kẹ́ ẹ hun irọ́ kẹ́ ẹ máa fi da lérú. Ọlọ́run ló máa ka ìmọye lémi tó ti dàrú lénìí ẹlẹ́mìí ọlọ́bọ ọkọ ọlọ́kọ yóò ní pé bàbá alágbájá mo rí ìyá alágbájá níbi báyìí ìyá alágbájá mo rí bàbá alágbájá níbi báyìí ọgbọ́n ohun tí alágbájá sọ ni tàmẹ̀dù ọgbọ́n tẹ́ wá ń gbé kiri bẹ́ẹ̀. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé aromọ kiri tẹ́ ń gbé ọ̀rọ̀ àhesọ kiri tẹ́ fi ń dà lúrú tẹ́ fi ń da lérú tẹ́ fi ń bẹbí jẹ́ kọ́dà tẹ́ tún fi ń bẹ̀sìn jẹ́. Àwọn ẹlẹ́mìí tẹ̀sí ni wọ́n mú dání wọ́n ní ìmáàmù kan báyìí ó ṣe báyìí ìmáàmù kan báyìí sọ báyìí ọ̀rọ̀ tí ìmáàmù ní sọ wọn ò farabalẹ̀ wọn ò padà dọ́dọ̀ ìmáàmù yẹn o kí wọ́n lọ wádìí ọ̀rọ̀ yẹn pé báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀ kí ló fà tó lè sọ ǹjẹ́ wọ́n lọ sọ bẹ́ẹ̀ lóòótọ́. Ẹ̀yin náà sì mọ̀ pé irinṣẹ́ ti dáyé lénìí ọ̀rọ̀ tí ò jẹ́ tiẹ̀ wọ́n sì gbé ẹjọ́kọ̀ báyìí nǹkan mi ó sì máa sọ̀rọ̀ ó sì máa ṣẹ́nu wọ́n sì máa ẹnu ó sì máa lọ òkè yọ̀ọ́ mọ̀ bí ẹni pé wọ́n lọ ń sọ irú ẹ̀ lọ́pọ̀ láyé lénìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ láyé láti fi bà àwọn èèyàn lórúkọ jẹ́. Ọlọ́run ní lu'inu fi dunya wal akhirah. Ọlọ́run ní á gbé jìnnà sí ìkẹ́ èmi Ọlọ́run láyé àti alkiyama. Ẹ ní rí kẹ́ Ọlọ́run láyé ẹ ní ráàánú Ọlọ́run láyé ẹ ní ráàánú Ọlọ́run lálkiyama. Walahum adhabun azim. Ọlọ́run tó bá dijọ́ gbé alkiyama ẹ wá jẹ ìyà tó lé kókókókókókó. Bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀rún ọdún fi kírun ìrun yóò ní wúlò fún ìjọ gbẹdà kìyàmà. Bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀rún ọdún fi gba àwẹ̀ yóò ní wúlò fún ìjọ gbẹdà kìyàmà. Bẹ́ẹ̀ fẹ́ gbẹ̀rún ọdún fi ṣe sàárà tẹ́ yọ zàká tẹ́ lọ àìmọye hajj tọ́gbẹ́ pé iṣẹ́ ń pé ká máa bà àwọn èèyàn jẹ́ òun lókùlẹ̀ ń ṣe ká máa ju nǹkan tí ò sí káàkiri ayé ká máa fún ọ̀rọ̀ ìbanijẹ́ ìbátara ẹni jẹ́ ká máa fún káàkiri ayé tó pé náà lẹ́ ń ṣe ẹ̀sìn tẹ́ ẹ bá sì kò ní wúlò fún yín o. Gbogbo tẹ́ bá ṣe kò ní wúlò fún jọ́gbẹ̀dà kìyàmọ̀. Ọlọ́run ní lahum adhabun azim yawma tashhadu alayhim ọjọ́ tọ́já sí wípé alsinatum ahọ́n yín tẹ́ fi ń pa irọ́ ahọ́n rẹ tó fi ń hun irọ́ tó fi ń da lérú ahọ́n rẹ tó fi ń dẹbírú tó fi ya ọkọ pẹ̀lú ìyàwó tó fi dá wàhálà rẹ̀ láàrin ọmọ bàbá ọmọ ìyá tó fi dá rògbòdìyàn lẹ̀ nínú ẹ̀sìn nínú ìlú. Ọlọ́run tó bá di ìjọ tá à ń wí ahọ́n náà ò ní lè sọ̀rọ̀ ahọ́n náà ni wọ́n máa sọ̀ sí ẹ lẹ́yìn pé òfin mi sọ báyìí òfin mi sọ báyìí òfin mi sọ yìí òfin mi sọ yìí òfin mi da àyín lágbájá pẹ̀lú lágbájá rú òfin mi da àyín tàmìlù pẹ̀lú tàmìlù ọkọ pẹ̀lú ìyàwó báyìí wọ́n èmi ló lò ló fi mi fi dà wọ́n rú. Ọlọ́run tó bá di ìjọ náà wá aidihim ọwọ́ yín tẹ́ fi ń tẹ pọ̀tábù ọwọ́ yín tẹ́ fi ń tì í sọ̀tún tẹ́fí ń fi ránṣẹ́ gbogbo àwọn information àwọn ìròyìn tí kò fẹsẹ̀ múlẹ̀ tọ́jú pé ìfidà ìlú rú ni ìfidà ẹbí rú ni ìfidà orílẹ̀-èdè rú ni ìfibẹ̀sìnjẹ́ ni gbogbo àwọn ìròyìn bẹ́ẹ̀ àti àwọn mẹ́sáàgì bẹ́ẹ̀ tẹ́fí ń ránṣẹ́ kiri gbogbo ọwọ́ tẹ́fí ń tẹ pọ̀táàbù náà tẹ́ ń tẹ tí ń lọ tí ń bọ̀. Ọlọ́run ní yawma tashhadu alayhim alsinatuhum wa aydihim wa arjuluhum ọwọ́ náà yóò jẹ́rìí lẹ́yìn lórí níjọ́ gbèdà kìyàmà ń pè mí náà ní ìwọ Ọlọ́run ó ń fi mí fi tẹ̀ ẹ́ tó bá fẹ́ fi àwọn mẹ́sáàgì burú ránṣẹ́ àwọn ìròyìn burú tó bá fi ẹlẹ́mí ìbàjẹ́ débi pé tó bá rí ìròyìn kan báyìí lórí pọ̀tábù rẹ̀ tó rí mẹ́sáàgì kan kò fẹ́ wádìí pé ǹjẹ́ mẹ́sáàgì báyìí ǹjọ́ òdodo ni ǹjẹ́ mẹ́sáàgì ǹjẹ́ ìránṣẹ́ tó ń fi ránṣẹ́ sí mi ǹjọ́ òdodo ni kò fẹ́ wádìí ẹ̀ yọ máa gbé kiri ni. Wọ́n jẹ́ pé òun náà yóò máa wà nínú àwọn tí wọ́n ń gbé irọ́ káàkiri ayé àwọn tó ń fún irọ́ káàkiri orílẹ̀. Ọlọ́run ní ọwọ́ tó fi ń tẹ pọ̀táàbù ọwọ́ rẹ yóò jẹ́ ilé ẹlẹ́jọ́ gbẹdà kìyàmà. Ẹ má jáfara o gbogbo ẹ̀yin tẹ́ ń fi mẹ́sáàgì burúkú ránṣẹ́ orílẹ̀-èdè ayé tẹ́ pé ìwọ ò ní nǹkan dáadáa fi ránṣẹ́ séèyàn kan kọ́ sá ti ní pé nǹkan tí ò dáa kan kàbí àwọn mẹ́sáàgì burúkú kàbí ibi tí wọ́n ti ń ṣekú tí wọ́n ti ń hùwà bàjẹ́ kàbí gbogbo ohun tí wọ́n ti ń sọ̀rọ̀ bàjẹ́ ohun tó dáa fún mùsùlùmí gbogbo ẹ̀ lọ́lọ́run kọ́ wa
gbogbo Islam kọ́ wa tí information bànújẹ́ bá kàn ẹ́ kàbí information kan tí ó dáa tó bá ọmọlàkejì ẹ lórúkọ jẹ́ tó bá dọ́dọ̀ rẹ kàbí information kan tó jẹ́ ti ìwà àlùfàṣà tó bá dọ́dọ̀ ẹ báwo ló ṣe gbà Islam kọ́ wa ní gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ìwọ náà má wà nínú ẹ̀ tó ṣe pé yóò máa tó àfihànṣẹ́ sórí ilẹ̀ ayé nítorí pé tó bá fi ránṣẹ́ sórí ayé ìwọ náà wà nínú ẹ̀ tó ṣe sí pé òun balẹ̀ jẹ́ òun dalérú Ọlọ́run tó bá jókòó dàrí kìámọ̀ ọwọ́ rẹ tó fi ń tẹ̀ ẹ́ máa tẹ̀ ẹ́ ọwọ́ náà yóò jẹ́ ilé ẹlẹ́ jókòó dàrí kìámọ̀ wọ àrùdúlùhùn ẹsẹ̀ tó fi ń rìn kiri tó fi ń ṣòfófó kiri tó fi ń da tàwọn èèyàn rú kiri tó fi ń balẹ̀ jẹ́ tó fi ń bọ́nà jẹ́ kiri yóò jẹ́ ilé ẹ níjọ́ ìgbẹ́lẹ̀ kí a bí máa kárin àmọ́ lónìí gbogbo ṣẹ́tẹ̀ ṣe pátápátá náà ni àwọn oríkìríkì ara yóò jẹ́ ilé níjọ́ ìgbẹ́lẹ̀ kí a máa. ǹjẹ́ ìhà tí ẹ̀sìn kọ̀dà gbogbo ẹni tí ọba ṣe kí ni gbogbo ẹni tí ń bá ń gbé irọ́ kiri tàbí gbogbo tó bá já sí pé ọba gbọ́ information kan báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àfikún wọn náà tún sọ àfikún wọn náà gbé kí kọ́dà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní káfà bil mar'i kadhiban an yuhaddisa bi kulli ma sami'a nínú rìwáyà mi ó ní káfà bil mar'i ithman an yuhaddisa bi kulli ma sami'a Ànábì ló tó lẹ́ṣẹ̀ kàbí ó tó ká pé èèyàn ní òpùrọ́ èèyàn ká sọ̀yàn lòdì òpùrọ́ gbogbo ọ̀rọ̀ tóun bá ti gbọ́ báyìí òun náà fẹ́ sọ ni ó fẹ́ máa gbé kiri ni gbogbo nǹkan tó bá ti wọnú pọ̀tábù ẹ̀ báyìí òun náà fẹ́ máa jú kiri ni kàbí gbogbo tó bá ti lè bọ́ sétí ẹ̀ báyìí kò sí òun náà fẹ́ máa sọ kiri Ànábì ní gbogbo ẹni tó bá wà lórí bẹ́ẹ̀ ó tó ká pòǹtòun ní òpùrọ́ èèyàn ni ẹlẹ́ṣẹ̀ èèyàn ni jàmá ẹjá bẹ̀ wọ́n lọ́hùn ẹjá máa mọ ohun tí a máa sọ ẹjá máa mọ ohun tí a máa wí ẹjá máa mọ ohun tá a máa fi ránṣẹ́ sí àwọn ènìyàn lórí pọ̀tábù nítorí pé ọjọ́ kan ń bọ̀ tí kò wá padà lọ jábọ̀ ọjọ́ kan ń bọ̀ tó gbogbo ohun tó ṣe láyé gbogbo ẹ̀ pátá yóò hàn síwájú Ọlọ́run gbogbo àwọn information tó fún àwọn èèyàn gbogbo èrò tó fún àwọn èèyàn gbogbo ìbanilórúkọ jẹ́ àti gbogbo àwọn ọ̀rọ̀ bàjẹ́ tó jẹ́ pé àtọ̀dọ̀ rẹ ló ti fún ká sórílẹ̀ ayé gbogbo ẹni tó tara ọ̀rọ̀ òní àti ohun tó fi ránṣẹ́ sí wọn tó ń tara ẹ̀ dé ní ibi tó ń da ẹ̀ bànújẹ́ kọ́ mọ̀ ń pé ìwọ náà padà rojọ́ ẹ̀ níjọ́ gbèdé alkiyama. jama báwo ni Islam ṣe wá kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa láti lè fi jìnnà sí ìwà tá à ń wí ìwà ìmáa fún ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ ìmáa fún ká ayé nítorí ìwà yìí ọ̀ràn ni ìwà àwọn ọ̀daràn ni máa ń hù ìjọ́mọ èèyàn dáadáa kan kì í hùwà ni ìjọ́mọ olúàbí kan kì í hùwà ni ìjẹ́lẹ́sìn kan kì í gbé wà ní kọjá sí pòun lókùn ni wọ́n máa hù. Islam wa kọ́ alẹ́kọ̀ọ́ ọ̀nà wo lágbà tá a fi mérí bọ́ ń bẹ̀ nítorí gbogbo tó fẹ́ pé ìwà ká máa gbérọ́ kiri ká máa hun ọ̀rọ̀ irọ́ ká máa gbé kiri kàbọ̀rọ̀ ẹnìkan tá a bá gbọ́ ká gbé ká máa wá díẹ̀ dáadáa ká máa gbé kiri gbogbo tó bá ṣe bẹ́ẹ̀ jáde láyé gbogbo ẹ̀sìn tó bá sì kò ní wúlò fún dọ́gbẹ̀dà kìámà nítorí pé ó ti balẹ̀ jẹ́ ọ wà nínú àwọn tí wọ́n balẹ̀ Ọlọ́run jẹ́ Ọlọ́run sọ pé irú àwọn aláwọn ni ìdájọ́ tí ń bẹ fún wọn ìyà ń bẹ fún dọ́gbẹ̀dà kìámà ìdààmú ń bẹ fún dọ́gbẹ̀dà kìámà Ọlọ́run bínú sí wọn láyàtà kìámà ẹ wo ìtọ́ṣẹ́ nígbà yà Ànábì Muhammad sallallahu alaihi wasallam nílùú Madina nígbà táwọn ẹnìkan bẹ̀ sí gbé arúmọ́kí nílùú Madina tó ń sọ nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n bẹ̀ sí dẹ́rùn bá àwọn yìí nílùú Madina Ọlọ́run sọ fún Ànábì Muhammad pé la illam yantahil munafiquna walladhina fi qulubihim maradun wal murjifuna fil madina lanugriyannaka bihim thumma la yujawirunaka fiha illa qalila mal'unina aynama thuqifu ukhidhu wa qutilu taqtila. Ọlọ́run ní ìrẹ Muhammad sọ fún àwọn mùnáfìkì pẹ̀lú àwọn tọ́já sí pé àwọn múríjì fún náà pè wọ́n nítorí pé àwọn ẹlẹ́mìí máa ń lo iṣẹ́ yìí wọ́n máa ń lo ìwà láti lè fi kó ìdààmú bá àwọn èèyàn ni láti lè fi kó fìtínà bá àwọn èèyàn ni ẹ̀rí. Ọlọ́run ní gbogbo àwọn mùnáfìkì àti àwọn múríjì fún náà àwọn tí wọ́n ń kó ìdààmú tí wọ́n ń kó ìbẹ̀rù jẹ̀jẹ̀ bá àwọn aráàlú pẹ̀lú àwọn information àwọn ìròyìn tí kì í ṣe òdodo àwọn ìròyìn irọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń hun kalẹ̀ tí wọ́n fi wá ń dẹ́rù bá àwọn èèyàn tí wọ́n ń gbé yẹn kiri Ọlọ́run ní tí wọn ò bá ṣíwọ́ ń bẹ̀ kí wọ́n dágun láti máa ṣe nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run ní màá fi ìrẹ Muhammad màá fi ẹ́ fi jẹ wọ́n níyà
màá pa ẹ́ láṣẹ pé kó kóyà jẹ wọ́n, kó ní wọ́n lára, kó dààmú wọn, màá sì lé wọn kó nínú ìlú Màdínà. Àsìkò díẹ̀ nìkan náà bẹ̀ gbé bẹ̀ máa lé wọn kó ń bẹ̀. Gbogbo bí kíbi tó bá ń bẹ láyé inú máa yọ wọn kó nínú ìkẹ́ èmi Ọlọ́run, máa yọ wọn kó nínú àánú èmi Ọlọ́run, máa gbé wọn jìnnà sí ìkẹ́ àti àánú èmi Ọlọ́run. Gbogbo bí kíbi tó bá ń bẹ láyé máa fi ọwọ́ yẹ èmi Ọlọ́run, máa fi mú wọn, máa sì ní kẹ́ pa wọn nípakúpa. Ẹ wo ìbínú Ọlọ́run, ẹ wo ìlérí ìjà Ọlọ́run fún gbogbo ẹni tí ń gbèrú mẹ́ẹ̀kiri. Gbogbo tọ́jú tó bá ti gbọ́rọ̀ kan báyìí kò fẹ́ wádìí ẹ̀, kàyé bẹ́ẹ̀ kọ́ yóò mọ̀ọ́mọ̀ ń gbé lágbájá yìí àfi kí n bá tiẹ̀ jẹ́, àfi kí n bá tiẹ̀ jẹ́, gẹ́gẹ́ bí Bílísì ṣe bá ti bàbá wa Ádámọ̀ jẹ́ níjọ́ náà lọ́hùn tó sọ fọ́lọ́run ní màá sì ní Ádámọ̀ lára, àwọn àrọ́mọdọ́mọ màá ní wọ́n lára. Rumeurs ló lò ọ̀rọ̀ ìhun irọ́, ìgbé irọ́ kiri, ìfún irọ́ ká, òun ni irinṣẹ́ tí Bílísì lò níjọ́ náà nù tó fi yọ bàbá ńlá wa Ádámọ̀ kó nu ọgbà àlìjẹ́nà. Gbogbo ẹni tí bá wá ń lò ó, ìyà tí ó jẹ òun lọ́lọ́run wí nípa Ọlọ́run lòun ní òun ó yọ kó nínú àánú wọn Ọlọ́run, òun ó lè jìnnà kó nínú ìkẹ́ wọn Ọlọ́run. Jàmá tó bá jẹ́ bẹ́ẹ̀ káfí lè má wá lọ wà nínú ẹni tí ìyà Ọlọ́run yóò lẹ́tọ̀ọ́ sí. Ìsìláàmù wá lànà fún wa, Ìsìláàmù kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo la ṣe máa ṣe. Àkọ́kọ́ a rí i pé Ìsìláàmù kọ̀ fún wa nípa gbogbo tí ń jẹ́ nàmímà, gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ òfófó, nítorí pé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tá à ń sọ nípa ilé ní àhesọ ọ̀rọ̀ òfófó ni, ká máa ṣòfófó ara wa kiri, ká máa parọ́ mọ́ra kiri. Ìsìláàmù kọ̀ ó sì làánà gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ìsìláàmù sì fẹ́ káwa mùsùlùmí ká nífẹ̀ẹ́ ara wa, jùlọ àwa mùsùlùmí láàrin ara wa. Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa, àìnífẹ̀ẹ́ ara wa láwùjọ, àìnífẹ̀ẹ́ ara wa nínú ìlú, àìnífẹ̀ẹ́ ara wa nínú ẹ̀sìn, òun ní ó máa bí ń gbé ká máa bara wa jẹ́, ká máa parọ́ mọ́ra wa, kàbí kẹ́nìkan ṣe nǹkan díẹ̀ tó kù díẹ̀ káàtó ká wá gbé kíní ẹ̀, òun ló kù láàmú wá fún ẹ̀yìn ó pọ̀ lára àwa mùsùlùmí lénìí. Bàbá gbọ́ngbà àfa kan sọ̀rọ̀ báyìí, bàbá gbọ́ngbà àfa kan ṣe nǹkan báyìí, èyí tó jẹ́ nígbà tí ìròyìn dọ̀dọ̀ tiẹ̀ tí wọ́n dá dúró sọ́dọ̀ rẹ̀ pé ẹni tó ṣe kíní ẹni àpọ́nlé ni, ìwà bẹ́ẹ̀ ló ń rọrùn jẹjẹ rẹ, ẹ jẹ́ ká súnmọ́, ìwọ náà ó gbé ó tó fún ká, gbogbo bó ṣe ń fún ká bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ma lẹ́tọ̀ọ́ sí ìyà Ọlọ́run àti ìbínú Ọlọ́run. Ìzán Ìsìláàmù kọ̀ fún wa láti máa sọ̀rọ̀ ẹ̀yìn, Ìsìláàmù sì kọ̀ fún wa láti máa pa irọ́. Gbogbo kíní wọn ni kò sí nǹkan bí ìbáyìí pé Ìsìláàmù fẹ́ ká fi jìnnà sí ìmá bara wa jẹ́ lẹ́yìn ni. Nínú àwọn nǹkan tí Ìsìláàmù ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́, Ìsìláàmù kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé ká ṣọ́ ahọ́n wa, ká mọ ọ̀rọ̀ tá a máa sọ. Bọ́rọ̀ kan ò bá dá wa lójú ẹ má jẹ́ a sọ, bọ́rọ̀ kan ò bá dá wa lójú tá a bá mọ̀ nípa ẹ̀ dáadáa má bá wọn sọ o, tó bá lè bá wọn sọ yóò kó bá ẹ̀ wájú Ọlọ́run. Ẹ wá Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú hadisi tí Bukhari pẹ̀lú Muslim tó ń gbà látọ̀dọ̀ Abi Hurairah. Ànábì ní innal abda la yatakallamu bil kalima ma yatabayyanu fiha yuhwa biha ila an-nar. Ànábì ní ọmọ ènìyàn, ẹrú kò ní ṣaláì sọ gbólóhùn kan, gbólóhùn ọyọ kan kò ní ṣaláì jáde, kàbí ọ̀rọ̀ kan kò ní ṣaláì jáde lọ́dọ̀ ẹrú lọ́wọ́ tó já sí pé ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí òun náà gbọ́ ni, kò wádìí ọ̀rọ̀ yẹn, ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ǹjẹ́ òdodo ni, ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ǹjẹ́ irọ́ ni, ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ǹjẹ́ fẹsẹ̀ rinlẹ̀, òun náà bẹ̀ sí sọ kiri gẹ́gẹ́ bí nǹkan tí ń ṣẹlẹ̀ lénìí. Kàbí òun náà bẹ̀ sí fi ránṣẹ́ sí kiri, wọ́n fi ránṣẹ́ sí lórí portable ẹ̀, lórí WhatsApp ẹ̀, òun náà ń gbà tó rí lẹ́ẹ̀kan náà, èyí tó fi wádìí pé ǹjẹ́ mẹ́sáàjì tó ń gbà ǹjẹ́ òdodo ni, òun náà ti gbé aláàjì mo fi kan rẹ́ sí nísì, aláàjì mo fi ẹgbọ́n nǹkan tó ní lágbájá sọ, ẹgbọ́n Ànábì ní gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ èèyàn oníṣàlẹ̀ má máa ṣe bẹ́ẹ̀ nígbà tó bá ṣe bẹ́ẹ̀ tí kò bá ka ọ̀rọ̀ yẹn kún, tí kò wádìí òdodo ìjẹ́ òdodo ọ̀rọ̀ ni. Ànábì tó já sí pé ọ̀rọ̀ tó gbé kiri ni tó sọ lẹ́nu, kàbí ó fi ránṣẹ́ gbérí ẹ̀rọ àgbéká, Ànábì náà ọ̀rọ̀ yẹn yóò ajá sí pé òun ló gbé ní ojú ọ̀rọ̀ yẹn ní ó ṣe sábàbí tí wọ́n fi jù ú sínú náà Jahannama níjọ́ gbé dàlùkìyàmà. Allahu Akbar. Gbọ́fẹ̀gbẹ̀rún ọdún fi kírun, irun ẹ̀ bàjẹ́, irun ò wúlò látara gbólóhùn, látara ọ̀rọ̀ náà ni Ìsìláàmù fi ní pé ká ṣọ́ra fún ọ̀rọ̀ tí yóò máa jáde ní ẹnu wa, nítorí pé béèyàn bá ṣọ́ra fọ́rọ̀ tí ó jẹ́ ẹlẹ́nu ẹ̀ yóò sọ ohun tí kò yẹ kó sọ, yóò sì parọ́ mẹ́ni tí kò yẹ kó parọ́ mọ́. Bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí Ìsìláàmù ó fi kọ́ wa,
òun náà ni wípé nígbà tí a bá gbọ́ ọ̀rọ̀ ẹni tó fẹ́ gbé ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ dé ká wádìí ọ̀rọ̀ yẹn náà ká farabalẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ tó gbé wáyé ǹjẹ́ òdodo ni ọ̀rọ̀ tó gbé wáyé ǹjẹ́ ohun tó ní wọ́n ṣẹlẹ̀ ǹjẹ́ kan náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká wádìí ẹ̀ ká tó sọ sí i nítorí pé béèyàn bá gbọ́ ọba gbà á bẹ́ẹ̀ tí wọn náà bá gbé ká wọn náà ti wà nínú báàbù ẹni tó fẹ́ di ìyà ọlọ́run lọ́lọ́run fi sọ pé yá ayyuhal ladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalatin fatusibihu ala ma fa'antum nadimin. ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo nígbà tí àwọn pòkí èèyàn tí wọ́n bá gbé ọ̀rọ̀ wá bá ẹ̀rí káfílẹ̀ mọ́ gbogbo ẹni tí ń gbé ọ̀rọ̀ káàkiri ayé gbogbo àwọn tó ń ju ọ̀rọ̀ kiri ayé lọ́rọ̀ tí wọn ò mọ̀ díẹ̀ pòkí lọ́lọ́run pè wọ́n ọlọ́run ò pè wọ́n léèyàn kò pè wọ́n ní rọ́jùlù pòkí èèyàn ń jẹ́ àkúnfàṣe kó ń bì náà bá ń fàtàbẹ̀yẹ̀nù ọlọ́run nígbà tí pòkí èèyàn bá gbé ọ̀rọ̀ gbogbo ẹni tí ń bá ń gbé ọ̀rọ̀ kiri ayé pòkí ìdíjàmá gbogbo tó bá ti lè gbọ́rọ̀ báyìí ọfẹ́ sọ fún lágbájá ni tó bá ti lè rí ọ̀rọ̀ lórí pọ̀táàbẹ̀ báyìí òun náà fẹ́ fi ránṣẹ́ sáwọn èèyàn ni pòkí lọ́lọ́run pè ọ́ síwọ́ ń bẹ̀ ọlọ́run ní gbogbo ìgbà tí pòkí èèyàn bá gbọ́rọ̀ wá báyìí fàtàbáyé ẹ wádìí ọ̀rọ̀ ni dáadáa nígbà tí ẹ bá lọ wádìí ẹ kọlù ẹni tí kò yẹ kẹ́ ẹ kọlù ẹ bínú sí ẹni tí kò yẹ kẹ́ ẹ bínú sí ẹ pè ẹni tí kò yẹ kẹ́ ẹ pè ní nǹkan ẹ ó kọ tí kò yẹ kẹ́ ẹ fi pe àwọn èèyàn ẹ pè wọ́n ẹ mọ̀ wá ṣàbámọ̀ pé tọ́ bá yá tán tọ́rọ̀ bá wá yé yín tọ́ ẹ máa ń pẹ́ ọ̀tí lágbájá gbé wáyìí kì í máa ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ wá ṣàbámọ̀ ìzán ọlọ́run kó tó dà bẹ́ẹ̀ gbogbo ìgbà tọ́rọ̀ bá ti dé gbogbo ìgbà tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ létí ni gbogbo ìgbà tẹ́ bá ti rí ọ̀rọ̀ lójú ni nínú ẹ̀rọ àgbéká yín ni kàbẹ́nìkan sọ gbogbo ìgbà tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ ẹ wádìí ẹ̀ náà kẹ́yìn náà kẹ́ tó gbé kẹ́ tó dá sí kẹ́ tó fi ránṣẹ́ sí èèyàn nínú àwọn nǹkan tí ìsìláàmù tí ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a fi jìnnà sí ìjẹ́pòkì níwájú Ọlọ́run òun náà ni tí mùsùlùmí bá gba ọ̀rọ̀ jùlọ́jùlọ́ àwa mùsùlùmí síra wa àfà lágbájá ṣe báyìí ìmáàmù lágbájá ṣe báyìí aláàjì lágbájá ṣe báyìí ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí òun náà ní kí ni òun náà ní kó ní àbáre sí i pé ohun tó ń lọ ṣe yẹn kò gbọ́dọ̀ ṣe kì í ṣe òun lọ gbọ́dọ̀ ṣe bí mùsùlùmí gbọ́dọ̀ kọ́ rí nìyẹn àmọ́ kò rí bẹ́ẹ̀ lónìí ohun tá à ń fi jùlọ́jùlọ́ láàrin àwọn àfà jùlọ́jùlọ́ àwa tá a tẹ̀ jẹ́ tá à ń pèpè sójú ọ̀nà Ọlọ́run gan tá a bá gbọ́ pé àǹfà ẹgbẹ́ wa ṣìṣe ìgbà náà nínú wa máa ń dùn ìgbà náà la máa pera wa ọgbọ́n kan tó ní ìmáàmù lágbájá wí ni ọgbọ́n kan tó ní àǹfà lágbájá wí ni ọgbọ́n kan tó ní mùdírù ilé kí ó báyìí báyìí ọgbọ́n kan tó sọ lórí ọgbọ́n kan tí ìmáàmù lágbájá sọ lórí mímbà òun ló kù láàmà gbé ká ṣé ẹ̀kọ́ nù gbogbo tí ń bá ń lò bẹ́ẹ̀ kò lo ẹ̀kọ́ ẹ̀sìn ewu sì ń bẹ fún níwájú Ọlọ́run ẹ̀kọ́ tọ́lọ́run kọ́ wa Ọlọ́run sọ pé láwùlá idha sami'tumuhu dhanna al-mu'minuna wal-mu'minati bi anfusihim khayran wa qalu hadha ifkum mubin ẹ̀rí Ọlọ́run ní nígbà tí ìṣẹ̀lẹ̀ níjọ́ tí wọ́n sọ òkò ṣìnà bá Àìṣà ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lọ́lọ́run fi wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹ̀yin mùmíní o tẹ́ ẹ bá gbọ́rọ̀ kan nípa àwọn mùmíní nípa mùsùlùmí ẹgbẹ́ yín ẹ̀yin àǹfà tẹ́ ẹ bá gbọ́rọ̀ kan nípa àǹfà ẹgbẹ́ yín ẹ̀yin alájà ẹ̀yin alájà tẹ́ ẹ bá gbọ́rọ̀ nípa alájà ẹgbẹ́ yín tẹ́ ẹ jọ jẹ́ mùsùlùmí Ọlọ́run ní ẹ dábàá dáadáa sí ra yín nítorí àǹfà ẹgbẹ́ yín ni ara yín ni mùmíní ẹgbẹ́ yín ni ara yín ni ìmàlẹ́ ẹgbẹ́ yín ni ara yín ni àbá dáadáa èrò dáadáa ni ẹrù síra yín kẹ́yìn náà máa rò pé ohun tó ń sọ sí lágbájá irọ́ ni bẹ́ẹ̀ bá padà àtẹ àlọ́ rí gbòdodo àmọ́ ẹ kọ́kọ́ gbà ń pé irọ́ ni kẹ́ wá wádìí ẹ̀ òun nù ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa nù ni nínú àwọn ẹ̀kọ́ tí ìsìláàmù tún kọ́ wa òun náà ni pé téèyàn bá gbọ́ ọ̀rọ̀ tó bá kù díẹ̀ káàtó béèyàn bá gbọ́ ọ̀rọ̀ tó bá kù díẹ̀ káàtó nípa mùsùlùmí ẹgbẹ́ kàbí nípa èèyàn kan ó má gbé ọ̀rọ̀ ní kiri mọ́ ọ̀rọ̀ bàjẹ́ tọ́dọ̀dọ̀ rẹ lágbájá ṣe bàjẹ́ lágbájá ṣe wà tí ọ̀dà ìwọ tó má jẹni tọ́já sí pé ó tó wà lẹ́ni tó máa partager ọ̀rọ̀ yẹn tó gbogbo Al-Qur'ani kọ́ wa Al-Qur'ani walaula idha sami'tumuhu qultum ma yakunu lana natakallama bihadha subhanaka hadha buhtanun azim Ọlọ́run tó ń sọ fún wa pé tẹ́ bá gbọ́rọ̀ ara yín
tó bá kù díẹ̀ káàtó ẹ̀kọ́ tẹ́ ló ń bẹ̀ ní pé ọ̀rọ̀ tó ń gbé wáyìí àwa náà gbọ́dọ̀ bá wọn sọ ọ́ àgbọ́dọ̀ bá wọn sọ irú ọ̀rọ̀ tó ń dún nǹkan tó ń jù sórí pọ̀tábù pé kì í ṣe irú mi nítorí ajúrú ọ̀rọ̀ yìí sórí pọ̀tábù fẹ́ lèmi nínú àlọ́kọ́ tí Islam kọ́ wa tá a fi jìnnà sí àwọn ọ̀rọ̀ àhesọ àwọn ọ̀rọ̀ ẹ̀yìn àwọn ìbáranijẹ́ ọ̀rọ̀ pọ̀ tọrọ bá dọdọ wa Islam tó sọ fún wa pé wa iza ja'ahum amrun minal amni aw al-khawfi adha'u bihi Ọlọ́run ni wa law radduhu ila ar-rasul wa ila ulil amri minhum la'alimahu alladhina yastanbitunahu minhum. Bọ́rọ̀ bá dé ẹ̀yìn fún kálẹ̀ kan náà ẹ dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ àwọn tó ń ní ọ̀rọ̀ ọgbọ́rọ̀ lágbájá ṣe báyìí kàbí wọ́n fi ránṣẹ́ sí ìbọ̀tá ọkàn lágbájá ní lára ọlọ́wọ́ ọlọ́dọ̀ ẹ̀ ntọ́jú Ọlọ́run gbá ǹjọ́ ọ̀rọ̀ ǹjọ́ jẹ́ báyìí ǹjẹ́ bí kò jẹ́ báyìí kàbí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tí ń jà gbìyànjú láwùjọ yìí ẹ gbé lọ sọ́dọ̀ àwọn onílàákàyè àwọn onímọ̀ àwọn tí wọ́n mọ tinútẹ́dọ̀ ọ̀rọ̀ tí wọ́n lè mọ èyí tó jẹ́ òdodo àti irọ́ ńbẹ̀ ẹ lọ wádìí ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn kẹ́fì lè mọ èyí tó jẹ́ òdodo kẹ́fì lè má ṣubú sínú àwọn tí wọ́n ní ẹ̀tọ́ sí ìyà Ọlọ́run. Ọ̀rọ̀ nípa àkọlé tí wọ́n gbé kalẹ̀ fún wa lẹ́nu ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ lórí àmásìkò náà ò gbà wá ohun tí a fẹ́ lò nínú gbogbo tá a fẹ́ tá a sọ kalẹ̀ látàárọ̀ òun náà ni wípé ẹ má wà nínú ẹni tí yóò máa hun irọ́ sórí àwọn èèyàn tí wọ́n máa fi bà àwọn èèyàn jẹ́ nítorí pé ìyà tí ń bẹ ń bẹ ọ̀pọ̀ níwájú Ọlọ́run. Ẹ sì máa wà nínú ẹni tó já sí pé ẹ máa fún irọ́ ká kàbẹ́ ẹ̀ máa fún gbogbo àwọn làbáyé àwọn ìró tẹ bá ti gbọ́ ódòdó kò dódòdó pẹ́pẹ́ yìí náà ẹ wà ní tí wọ́n máa fún ká ayé gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹ wo ìdààmú tí gbogbo kìíní yìí ti ń bí kalẹ̀ fáyé lẹ́ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ogun tí wọ́n ń jà lẹ́ni láyé ohun tó fàánù ni gbogbo ń pé ìyàwó pẹ̀lú ọkọ wọn ò gbọ́ra wọn yé bàbá pẹ̀lú ọmọ wọn ò gbọ́ra wọn yé ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ wọn ò gbọ́ra wọn yé gbogbo ọ̀rọ̀ ajé ẹni tí ń ṣòwò láàrin ara wọn wàhálà dé láàrin ara wọn àwọn nǹkan tó fàánù ni ẹ má jẹ́ ká wà nínú ẹni tí ó máa bí wàhálà lórílẹ̀ ayé nítorí gbogbo ẹni tí bá ń bí wàhálà kalẹ̀ láyé tí ń balẹ̀ Ọlọ́run jẹ́ ìdájọ́ Ọlọ́run ní pé Ọlọ́run ní kí wọ́n jẹ wọ́n níyà láyé kí wọ́n gé apá wọn lọ́tún kí wọ́n gẹ́sẹ̀ wọn lósì kí wọ́n á yọ wọn kó nínú ìlú táyé nù ní ká tó wá sọ ti ìjọ gbèdé alkiyama. Ìzán jẹ́mọ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ jù báyìí lọ àmọ́ wọn bá díẹ̀ tí Ọlọ́run ní kárí sọ yìí Ọlọ́run máa sáyé jẹ́ kó yé wa ju bí a ṣe sọ lọ kọ́lọ́run kọ́ kàwá kún ẹni tí ń gbọ́ ọ̀rọ̀ tí sì ń tẹ̀lé èyí tá a ṣe Ọlọ́run má ṣe láṣẹ mọ́ fún gbogbo yín tẹ́ gbọ́ náà Ọlọ́run jó wúlò fún yín kájí ẹ̀mí ayé ọ̀la alkiyama. Haza wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Bismillahi rahmanir rahim alhamdulillahi rabbil alamin mubdi'ul kainat wa khaliqin nasamat amara bis-sidq wa harrama ash-sha'i'at ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah jazilul ataya wal hibat wahibil khairat wal barakat wa ashhadu anna sayyidana wa nabiyyana wa habibana Muhammadan abduhu wa rasuluhu afdalul bariyat fasallallahu wa sallama wa baraka alayhi wa ala alihi wa sahabatihi ulil fadli wal makrumat wa ala tabi'in wa man tabi'ahum bi ihsani ila yawmiddin. Adúpẹ́ fún Ọlọ́run àkí Ọlọ́run àyìn Ọlọ́run àfi ògo fún ọba náà
ọba àgbàlagbà, ọba gbogbo ayé, ọba tó dá gbogbo nǹkan, ọba tó ṣe ìmáa ṣe òdodo, ìmáa sọ òdodo, tó ṣe ní ọ̀rọ̀ yàn gbogbo àwọn àlùmọ́ Ànábì Muhammad, gbogbo nǹkan tí ń jẹ́ ìran èèyàn láyé. Ọlọ́run ṣe ìṣòdodo, ìsọ òdodo, ìlò òdodo, ó ṣe lọ́rọ̀ yàn lé wa lórí. Ó sì wá ṣe irọ́ pípa àti máa fún irọ́ ká orílẹ̀, àti máa fún ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀, ọ̀rọ̀ tí ò lódodo nú, ọ̀rọ̀ téèyàn mọ̀ nípa ẹ̀ kéèyàn máa wá fún ká ayé. Ọlọ́run ṣe ní èèwọ̀ nítorí aburú àti ìnira àti ìdààmú tí ń bẹ ń bẹ. A dúpẹ́ fún ọba náà, ọba tí a ń dúpẹ́ fún yìí, òun lọ́ba tó já sí wípé kò sí ọba míì mọ́ àfọ̀hún nìkan ṣo náà ni. Kò lórogún, kò lọ́ba kan, kò bímọ ẹnìkan ò bí. Ọba alágbára, ọba lèwí lè ṣe, ọba ọ̀gá ògo lọ́lọ́run. Ọba tó já sí pé ọrẹ rẹ̀ bùháyà, ọba tó jẹ́ pé ìtọrẹ rẹ̀, ìṣàánú rẹ̀ ọ̀pọ̀, tí ò ní nǹkan tá a lè fi wé, tí ò lálà, tí ò lópin. Ọba yìí òun lọba tí ń buni ní oore, òun sì lọba tí ń buni ní àlùbáríkà. Ajẹ́rìí ń pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba náà ni, ẹrú ẹ̀ náà ni, Ànábì tí fi ń dáa jùlọ nínú gbogbo tí ń jẹ́ ìran èèyàn láyé, gbogbo tí ń jẹ́ ìran ẹ̀dá láyé. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní fi ní ọlá jùlọ. Ǹjẹ́ ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá Ànábì Muhammad àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàábé ẹ̀ pátá látòkè délẹ̀, àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà Sunna Ànábì Muhammad náà títí lọ díjọ́ gbèdé àkíyàmá. Lẹ́yìn wá gbà náà, a kí gbogbo ẹ̀yin olùkẹ́tí sí wa, ẹ̀yin olùbá ètò wa bọ̀, ẹ̀yin tó dé gbogbo gbà, ẹ̀yin pẹ̀lú Sunna TV ni. Kò sí nǹkan kan tẹ́ fẹ́ lò ń bẹ̀ bí kì í bá já sí pé ẹ sáfẹ́ gbọ́ ẹ̀sìn yìí. Ẹ̀yin tẹ́ gbà wípé ohun tẹ́ wá ṣe láyé ẹ̀sìn lọ́lọ́run ṣe torí ẹ̀ràn yín wáyé. Èèyàn sì gbọ́dọ̀ wá ẹ̀kọ́, èèyàn sì gbọ́dọ̀ wá ìmọ̀ láti mọ̀ nípa ẹ̀sìn tá a ṣe torí ẹ̀dá wá sáyé. Ọlọ́run wá pèsè àwọn ẹnìkan kí wọ́n á gbé iléeṣẹ́ Sunna TV lẹ̀ láti gbé kán fi lè máa kọ́ ayé lẹ́sìn Islam àti gbogbo tí ń jẹ́ ìwà ìjọmọlúàbí. Gbogbo ẹ̀yin tẹ́ wá jura lẹ̀, tẹ́ ju ẹ̀mí lẹ̀ láti lè máa bá wa lọ nínú ètò yìí ní gbogbo orígun mẹ́rin ayé. Àfi kíkí ọlá, àfi kíkí ọlá, àfi kíkí àlùbáríkà táàtù padà fi kíra wa náà gbàlùjánnà, kíkí ẹ̀sìn Islam. Àfi kí n pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ǹjẹ́ ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run, ìbùkún Ọlọ́run, orí ajẹ́njẹ́ tó ti ń jẹ́ àlùbáríkà kí ó máa bá wa lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà ní gbogbo ibikíbi tí àtijọ́ ń gbọ́, àtijọ́ ń wo Sunna TV ní gbogbo orígun mẹ́rin ayé. Náà lẹ́yìn wá gbà náà, a kí àwọn olóòtú wa Dr. Abdulrahim Shitu Thani, tọ́já sí pé gbogbo ìgbà ni wọ́n ń lo ìmọ̀ àti ọpọlọ àti òye tí Ọlọ́run fún wọn, tí wọ́n bá wò ó báyìí pé ibo ló kù sí, kí ni nǹkan tí ń jà mìíràn láyé, tí mi ayé, tí ń dààmú ayé. Bàbá yìí wa lọ yọ àkọlé ọ̀rọ̀ jáde pé ẹ wá lọ bá wọn yẹn sọ̀rọ̀ nípa ẹ̀. Ọlọ́run ní balaka wọn jẹ́ o, Ọlọ́run sì ní dé tòun mọ́ wọn lọ́wọ́. Gbogbo iyì àti àlùbáríkà tọ́lọ́run ti wá ṣe fún Dr. Abdulrahim, Ọlọ́run ó jẹ́ kí ó máa lékún, kò ní dínkù láéláéláé. Àlùbáríkà la ilaha illallah. Àwa kí àwọn bàbá wa
tí Ọlọ́run fi wọ́n fi ṣe sábàbí iléeṣẹ́ Sunna TV yìí tí gbogbo ayé gbogbo mùsùlùmí ayé wọ́n ń jẹ àǹfààní ń bẹ ẹni tí ó mẹ̀sìn tara Sunna TV dẹni tó mẹ̀sìn ẹni tí ó mọ Ọlọ́run ó tara Sunna TV ó dẹni tí ó mọ Ọlọ́run ẹni tẹ́sìn òye tí nǹkan kan òye nínú ìsìláàmù tẹ́lẹ̀ àtara Sunna TV gbogbo wa dẹni tí ẹ̀sìn wa ń yé lénìí àwa mọ nǹkan tí ń jẹ́ ìsìláàmù lénìí àwọn bàbá kan lọ́lọ́run fi ṣe sábàbí yìí ni wọ́n gbé tí wọ́n kalẹ̀ wọ́n gbé owó wọn kalẹ̀ wọ́n gbé dúkìá wọn kalẹ̀ ń pé ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run ẹ máa wá gba bí jẹ́ iṣẹ́ Ọlọ́run fún ayé bàbá wa Alhaji Abdoul Sefu Saka àríkọ́ṣe àti gbogbo àwọn àbúrò wọn tó ń bẹ pẹ̀lú wọn tí wọ́n ná owó yìí tí wọ́n ná wàhálà yìí tí tọ́já sí pé tọ́lọ́run ni wọ́n gbé lékè wọ́n gbé tọ́lọ́run lékè ayé òun ni wọ́n fi gbélé ìkalẹ̀ nítorí pé ohun tí wọ́n ná síbí kì í ṣe nǹkan kékeré àmọ́ wọ́n mọ̀ ń pé tá bá lo ayé títí á padà ṣe kí ni á padà wá ṣàlùkè àmọ́ ńjọ́ kan wọ́n jogún jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá wọn a kí wọn a sì dúpẹ́ fún wọn Ọlọ́run má ṣe bá wa dúpẹ́ fún wọn Ọlọ́run má ṣe bá wa san wọ́n lẹ́san rẹ̀ gbogbo tí ń jẹ́ ìdùnnú àti ayọ̀ lára wọn Ọlọ́run ní jọ́ di ìbànújẹ́ láéláé gbogbo ìtọ́lọ́run tí a tó wá tò fún wọn tí ń jẹ́ ọlá tí ń jẹ́ ìkẹ́ tí ń jẹ́ àlùbáríkà lára wọn Ọlọ́run ò má jọ ń ṣàfẹ́kù ẹ o má bọ̀lá wọn jẹ́ má bà ayọ̀ wọn jẹ́ má bà ìkẹ́ tó ṣe fún wọn má bà á jẹ́ Ọlọ́run má wá jẹ́ kí wọ́n jẹ tọmọmọ́ tí wọn gbogbo yòówù kó ṣe fún wọn Ọlọ́run jẹ́ kí wọ́n jẹ́ ṣe lájẹṣẹ́kù fọ́mọ bó ti já sí pé bàbá wọn náà jẹ́ ṣẹ́kù fáwọn náà Ọlọ́run jẹ́ káwọn náà jẹ́ ṣẹ́kù fáwọn ọmọ káwọn ọmọ kí táwọn ọmọ tó wá pọ̀ ju tí wọn lọ Ọlọ́run má ṣe jẹ́ orí bẹ́ẹ̀ albaraka la ilaha illallah naam láì ní gbára wa ní àsìkò ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ ní ọjọ́ tèní òun náà ni a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa àrùn ńlá kan àmódi ńlá kan àárẹ̀ ńlá kan tí ń jà bìrànbìràn lórílẹ̀ ayé lénìí tọ́já sí pé àárẹ̀ yìí òun ló sún ayé débi tí ayé dé lénìí àárẹ̀ yìí òun ló gbé ìdààmú ló gbé sórílẹ̀ ayé àárẹ̀ yìí ló gbé rògbòdìyàn sórílẹ̀ ayé àárẹ̀ tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ yìí nítorí pé ó yẹ ká ṣàlàyé pé nǹkan ń bẹ o a sọ̀rọ̀ nípa àárẹ̀ náà a sì wá sọ̀rọ̀ nípa kí ni ìwòsàn tí a wà fún àárẹ̀ náà ká tó sọ ìwòsàn tí a fún àárẹ̀ náà kí ni àwọn ìpalára àti àwọn ìṣòro tí ó máa kojú gbogbo ẹni tí àárẹ̀ náà bá ń bẹ lára rẹ̀ àbí gbogbo àwùjọ tí àárẹ̀ yìí ń bẹ ní ara rẹ̀ àárẹ̀ tí a fẹ́ sọ̀rọ̀ nípa ilé níjàmá àárẹ̀ kan ni tó já sí wípé Allahu Akbar ó ti da ọ̀pọ̀lọpọ̀ ìlú rú láyé ó ti pa ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè run láyé ó ti da ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí rú láyé ó ti da ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ rú láyé ó sì ti bẹ̀sìn jẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ ó ti gba ìjọmọlúàbí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bákan náà ó ti dá rògbòdìyàn kò ṣeé kó ìjà tí ò ní tán ọ̀tá tí ó máa bẹ gbére táwọn àrọ́mọdọ́mọ máa dé bá ó ti dá a kalẹ̀ láwùjọ àwọn olólùfẹ́ láwùjọ àwọn alájọṣe àárẹ̀ yìí àárẹ̀ ńlá ni o àárẹ̀ tọ́já sí wípé inú ìdààmú tọ́mọ ànábì ádámù ń bẹ léni àárẹ̀ yìí ọ̀gbẹ̀yìn ipa tó kó nínú ìgbésí ayé ìran ọmọ ènìyàn àárẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ìwà tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ìṣesí tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí ohun tó kó nínú pa nípa ìgbésí àti ìdààmú tọ́mọ ànábì ádámù ń bẹ lénìí òun là ń wò lọ yìí jàmá kí ni àárẹ̀ náà àárẹ̀ yìí òun náà ni àwọn lábọ́ ń pè ní ashai'at ọ̀rọ̀ tí àwọn bàbá wa Dr. Abdulrahim
tí wọ́n ní ká bára wa sọ lásìkò yìí nù ni ash-sha'i'at wa khataruha fi hadmil umma. Kí la ń pè ní ash-sha'i'at lọ́dọ̀ àwa Yorùbá? Ká pè ní àhesọ ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀, ọ̀rọ̀ tí ò lálàáfíà, ká máa wá gbé kiri, ká máa wá sọ kiri, ká máa jù sórí réseaux sociaux, ká máa jù sórí WhatsApp, ká máa jù sórí Facebook. Ohun tá a mọ̀ díẹ̀, ohun tá a mọ̀ òdodo ẹ̀, ká máa gbà lọ́wọ́ ara wa, ká máa gbà wí, ká máa gbà sọ, ká máa gbà jù. Ash-sha'i'at àrùn burúkú ni o. Ìwà yìí, ìwà tí àwọn ẹni ibi, kò sí sáwọn ẹnìkan tí wọ́n máa ń hu ìwà yìí, kò sáwọn kan tó máa ń fi ìwà yìí fi iṣẹ́ ṣe bí kì í bá já sí pé àwọn ẹni ibi, àwọn ọ̀tá Ọlọ́run, àwọn ọ̀tá àwọn ànábì Ọlọ́run àti àwọn ọ̀tá ìlú. Nítorí pé gbogbo ẹni tó já sí wípé kó máa parọ́, kó máa gbé irọ́ kalẹ̀, kàbí kó máa wá gbé àwọn ìròyìn irọ́ kó máa fún ká ayé, kò sí nǹkan tó ń fi bí kì í bá já sí pé ó fẹ́ fi dá rògbòdìyàn lẹ̀ ni. Èyí wọn ló sì pọ̀ láyé lénìí. Naam jama, ìwà tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí, àwọn Lárúbáwá, àwọn elédè, àwọn tí wọ́n gbọ́ èdè, wọ́n túmọ̀ ẹ̀ ń pé òun náà ni kéèyàn mọ̀ọ́mọ̀ kó hun irọ́, kó rọ irọ́, ohun tí ò ṣẹlẹ̀ kó ló ṣẹlẹ̀, kó wá gbé, kó sọ fẹ́ni tí ó sọ fún. Ohun tó náà wá gbé, òun náà wá ń gbé kiri, kò wá díẹ̀ náà pé ǹjọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí ǹjọ́ òdodo ni, ọ̀rọ̀ tó ń sọ nípa alágbájá yìí ǹjọ́ òdodo ni, ọ̀rọ̀ tó ń sọ nípa ìlú yìí ǹjọ́ òdodo ni, ọ̀rọ̀ tó ń sọ nípa àwọn èèyàn yìí ǹjọ́ òdodo ni, kò wádìí nípa ẹ̀, òun náà ń gbé kiri. Ohun tó ń pè ní ash-sha'i'at ni ká máa fún irọ́, ohun tí ò ṣẹlẹ̀, ká wá hun, ká gbé kalẹ̀, ká máa wá fún ká ayé, ká máa fún ká gbòòrò, ká máa fún ká lù ú. Ó lè já sí pé ẹnu la máa fi fún ká, kàbí kó já sí pé ẹ̀rọ àgbéká tó dé láyé lénìí òun láàlò la máa fi fún ká, kàbí kó já sí pé ó lè jẹ́ akọni nínú kíkọ táwọn èèyàn máa wá kà tí kìí ṣe pé tọ́rọ̀ rẹ̀ kìí ṣe òdodo ọ̀rọ̀. Apá kan nìyẹn nínú nǹkan tá ń pè ní sha'i'at. Nínú àwọn nǹkan tá tún pè ní sha'i'at, ó rọrùn kí nǹkan jẹ jáde látàdọ̀ ẹnìkan ní nǹkan tó kù díẹ̀ káàtó, lóhun tó mú láì fi dání. Káwá rí pé ẹni tí kìíní ìjẹjáde lọ́dọ̀ ẹ̀ yìí, ẹni tó lórúkọ ń lu ni, ẹni tó lórúkọ lórílẹ̀-èdè ni, afẹ́fẹ́ borúkọ ẹ̀ jẹ́, kàbí ẹni tó lórúkọ nínú ẹ̀sìn, kàbí aṣáájú ẹ̀sìn gẹ́gẹ́ bí ìjẹ èèyàn ọ̀jẹ̀jẹ̀ lára ẹ̀. Kọjá sí pé èèyàn làwa máa wá gbé ká, láàmà wá fún ká, láàmà wá fi ránṣẹ́ síra wa lórí WhatsApp, lórí Facebook. Nítorí kí n láti lè fi fún ìwà àbàjẹ́ ká orílẹ̀. Gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀, kí lẹ̀ san wọn? Ojú wo lẹ̀ sì ń fi wò wọ́n? Ojú wo lọ́lọ́run fi wò wọ́n? Ibo lọ́lọ́run kà wọ́n sí? Jàmá, tá a bá rí, tá a bá wò, á rí wípé ọ̀rọ̀ tá a fẹ́ sọ nípa ilé ni tí ń jẹ́ ọ̀rọ̀ àhesọ, ọ̀rọ̀ tí ò nídìí, tí ò fẹsẹ̀ múlẹ̀, tá a máa wá gbé kiri láti fi bẹ nìkan jẹ́, tàbí ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ tá a máa gbé kiri láti fi fọ́ ìlú, láti lè fi fọ́ orílẹ̀-èdè, láti lè fi yọ èèyàn kúrò nínú, èèyàn lè wà nínú ìgbádùn kàbí nínú àyè kan, á wá hun ọ̀rọ̀ tọ́já sí pé àwọn tí wọ́n gbé sáyé ra mọ̀ pé tó bá ti lè gbọ́ nípa ọ̀rọ̀ yẹn, wọ́n lè jáde kúrò ńbẹ̀. Jàmá, inú ìdààmú tá a wà láyé lénìí nìyẹn o, inú fìtínà tá a wà láyé lénìí nìyẹn, inú rògbòdìyàn tọmọ ẹ̀dá ènìyàn tí ń ṣe ẹ̀mí nìyẹn nínú ayé tá a wà yìí. Jàmá, tá a bá wo ìwà tá à ń wí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ nígbà t'Ọlọ́run ti dá ayé, tó ti dá ìran ọmọ ènìyàn, ní ìwà burúkú yìí ti wà.
nítorí ká máa gbé ọ̀rọ̀ táǹpà àwọn fásitì máa pè ní rumeurs àwọn nílẹ̀ lọ́dọ̀ Nàìjíríà lọ́wọ́ ni pé àròmọ kọ́ máa gbé ọ̀rọ̀ ká máa sọ ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ tàbí bí nǹkan ò ṣe rí ká máa ń gbé bó ṣe rí nìyẹn ká máa gbé kiri ayé òun ló sún ọmọ yẹn débi tó délé nì ẹni ó kọ́kọ́ ṣe é láyé ẹni tó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé rumeurs tó gbé àròmọ tó gbé ọ̀rọ̀ tí ò bí nǹkan ò ṣe rí ní ń pè é ní nǹkan tó fi dá ìdààmú lẹ̀ ní ìdààmú tó jẹ́ sí pé òun lọ́mọ ànábì Ádámù ń jẹ lẹ́ni tí ayé òfin ní jáyé mọ́ òun náà ni Ìbílísù àṣẹ́ìtáàní la'natullahi alayhi ká fi lè mọ ewu tí ń bẹ nínú ká máa sọ ọ̀rọ̀ tí kò rí bí a ṣe ń sọ ká máa wá gbé kiri ọmọ ènìyàn padà sínú ìtàn ìgbésí ẹ̀ látòrí bàbá àkọ́kọ́ tí ń jẹ́ Ádámù ẹ má jẹ́ àgbàgbé bàbá láwa Ádámù alayhi salatu wassalam nígbà tó Ọlọ́run dá inú ọgbà àlìjẹ́nà lọ́lọ́run gbé sí Ọlọ́run dá Ádámù Ọlọ́run ya Ádámù uskun ba'da a'udhu billahi minash shaitani rajim ya Ádámù uskun anta wa zawjuka aljanna fakula min haythu shi'tuma ragada wa la taqraba hadhihi shajara fatakuna minadh dhalimin Ọlọ́run rẹ̀ Ádámù àti aya rẹ̀ Hawawu ẹ wà náà gbàlìjánà ẹ máa jẹ ẹ máa mu ẹ máa gbádùn ẹ ní ṣiṣẹ́ ẹ ní dààmú ẹ ní wàhálà kẹ́ tó rí kẹ́ tó jẹ ẹ ní fìtínà kẹ́ tó mu àmọ́ gbogbo bó tilẹ̀ wò ó rí gbogbo ohun tí ń bẹ náà gbàlìjánà yìí ni kẹ́ ẹ jẹ nínú èso àmọ́ igi ọkàn ṣò yìí ẹ má dé díẹ̀ ẹ má jẹ o ẹ má sún dé díẹ̀ o bèlè ń tà sí ẹ̀tẹ̀ wá ká tẹ̀ fi jẹ tẹ́ ẹ bá dán wò ẹ ṣàbòsínú jàmá àwa náà mọ̀ wípé Ìbílísù ti ń ṣe ayé ti ń ṣẹ̀mí ṣáájú Ádámù a sì mọ ohun tó ṣẹlẹ̀ nígbà tọ́lọ́run dá Ádámù níwájú àwọn màlẹ́kà pẹ̀lú Ìbílísù tọ́lọ́run ní kí kàn forí balẹ̀ fún ìtàn àfẹ́ lọ́bẹ̀ àwọn ohun tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé Ìbílísù gbìyànjú ó kó ìdààmú bàbá ńlá wa Ádámù àti ìyá wa Hàwáù ìdààmú ni òun ni gbogbo ajogún ẹ̀ lẹ́ni tá ń dààmú kiri ayé títà kìámọ̀ fi dé Ìbílísù ó gbé rumeurs ó gbé àròmọ ó gbé ohun ọ̀rọ̀ ohun irọ́ ohun ọ̀rọ̀ ọbẹ̀ sí wí fún Ádámù kí ni Ìbílísù sọ fún Ádámù Ìbílísù ni iyọ̀ ẹ̀ ń tẹ́ gbogbo àwọn tó ń gbé àdádálẹ̀ ẹ̀rọ àdáparọ́ àdáhunrọ́ kalẹ̀ kò sí nǹkan tó fẹ́ fi ṣe wọ́n fẹ́ fi bà nǹkan jẹ́ ni Ìbílísù bà nǹkan jẹ́ ńjọ́ náà ó sọ fún Ádámù ó ní igi tọ́lọ̀ ní kó má jẹ yìí igi tọ́lọ̀ ní kó má jẹ yìí sótọ́lọ̀ ní kó má jẹ yìí ma nahakuma rabbukuma an tilkuma shajara illa an takuna malakaini aw takuna min al-khalidin igi tọ́lọ̀ ní kó má jẹ rẹ̀ Ádámù má dá lóhùn o igi yìí Ọlọ́run máa ń pé tó bá jẹ igi yìí ẹ di màláíkà ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá jẹ igi yìí ẹ tún kú mọ́ igi kò kú mọ́ ni tẹ́ ẹ bá ti lè fẹnu kàn án Ìbílísù ó gbé irọ́ bá Ádámù ohun irọ́ ó gbé fún Ádámù ó wá pọ́n ó ní inni wa qasamahuma inni lakuma lamina nasihin pé ó tún búra fún ọ lórí ẹ̀ ń pé mò ń ṣe nàṣí àfin ọ̀rọ̀ gidi mò ń bá yín sọ o bẹ́ẹ̀ bá fẹ́ kú mọ́ igi yẹn ni kẹ́ ẹ jẹ bẹ́ẹ̀ bá ti fẹ́ di màláíkà igi yẹn ni kẹ́ ẹ jẹ bí Ìbílísù ṣe ṣe inú ni babaláwa Ádámù ọjẹgi ọjẹ èso igi ìyáláwa Háwà ọjọ èso igi àwọn tí wọn rí òwò ara wọn tẹ́lẹ̀ wọn dẹ pé wọn rí òwò ara wọn Ìbílísù yọ aṣọ àṣírí lára wọn Ọlọ́run wa ń sọ fún wọn pé ṣé mo ti ní kẹ́ ẹ má dé di igi ni ṣé mo sọ fún pé Ìbílísù ọ̀tá ènìyàn gbogbo àwọn tí ń gbé àròmọ kiri tí wọ́n ń gbé ọ̀rọ̀ àhesọ kiri ọ̀tá ayé ni wọ́n ọ̀tá ìran ọmọ èèyàn ni wọ́n ọ̀tá ẹ̀sìn ni wọ́n ọ̀tá ìlú ni wọ́n nítorí pé ẹni tó kọ́kọ́ ṣe é láyé fọ́mọ ènìyàn ọ̀tá ọmọ èèyàn ni Ọlọ́run ṣe mo sọ fún pé innahu lakum aduwwun mubin pé ọ̀tá ayé ni Ìbílísù tó bá jẹ́ bẹ́ẹ̀
ẹ sọ̀kalẹ̀ kó lónú ọgbà àlìjánnà ẹ bọ́ sórí ilẹ̀ ayé ibi tó jásí pé tẹ́ ẹ bá ṣe ẹ̀ ní jẹ tẹ́ ẹ bá ṣe ẹ̀ ní mu wàhálà ibi tẹ́ ẹ máa rí wàhálà tẹ́ ẹ máa dààmú ibi tí ọ̀rọ̀ àhesọ ká máa parọ́ ká máa ju ọ̀rọ̀ kiri ibi tó sún ọmọ ànábì ádámọ̀dé ni. jàmá bákan náà ni gbogbo àwọn ànábì ọlọ́run lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo náà fara káńṣá ìmáa sọ ọ̀rọ̀ àhesọ. bàbá wo ànábì Nuh alayhi salatu wassalam nígbà tó wọn náà ń jíṣẹ́ fún àwọn èèyàn ńjọ́ náà lọ́hùn kò sí nǹkan tí wọ́n sọ fún wọn á bẹ̀rẹ̀ sí pariwo kiri wọ́n bẹ̀rẹ̀ sí pariwo kiri ayé pé innahu majnun wasdujir ǹgbẹ́ má gbà fún o ọmúnúwù tó dé tí ń sọ pé ọlọ́run kan bẹ níbìkan wèrè ní o ọjọ́ pé ìjẹ́ wèrè orúkọ wèrè nínú òun ló kù ní ogun wọ́n gbà wí ni wọ́n gbà sọ láàrin ìlú láti fi lé àwọn èèyàn kó lẹ́yìn ànábì Nuh bákan náà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n fara káńṣá ẹ̀ kátìmá sọ̀tẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ àhesọ yìí ọ̀rọ̀ yìí máa dá ìdáparọ́ mọ́ ni máa wá gbé irọ́ kiri láti fi bara ẹni jẹ́ òun lànàbì kọ́ kojú ẹ̀ nílùú Mákà kí ni nǹkan tó wọ́n pe ànábì wọ́n ní ọ̀ṣọ́ ọmọ tá a bí ń bí wèrè ti kọlù yaquluna innahu lamajnun wọ́n ní wèrè ti kọlù àwọn èlèmí tó ń gbé àádá sáhìrún mubin àádá sáhìrún kadhab ǹjẹ́ Muhammad yóò òpùdán lásán ni òpùrọ́ ni wọ́n wá ń gbé irọ́ yẹn kiri wọ́n ń gbọ́rọ̀ yẹn kiri láti fi lé àwọn èèyàn kó lẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. jama tá a bá wo ohun tí ọ̀rọ̀ àhesọ ń bí fún ọmọ ènìyàn nǹkan tó burú jáì ni ohun tí ń ba ìgbésí ayé èèyàn jẹ́ ni ẹ wo ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tí ìdààmú dé tó ọ̀rọ̀ àhesọ yìí ìdààmú tí ń bẹ́ẹ̀ kọ̀ yọ àwọn ànábì ọlọ́run kalẹ̀ ẹ wo ànábì Muhammad ìyàwó rẹ̀ Aisha radiyallahu anha ẹ wo bó ṣe dáa tó bá ànábì ṣe dáa tó báwọn ìyàwó ẹ̀ ṣe dáa tó wọn kúkú gbọ́rọ̀ àhesọ láti lè fi fọ́ ilé ànábì láti lè fi fọ́ ìmọ̀lẹ́bí ìran ànábì láti lè fi bà ìdílé ànábì Muhammad jẹ́ wọn Aisha ṣe ṣìnà wọn ń pè ní hadisul ifk ìṣẹ̀lẹ̀ ifuk àwọn tó ń dá wọn ní Àìṣà ṣe ṣìnà jama wọn ní fún odidi oṣù kan ilé ànábì sì ń gbóná hayin wọn láìṣà ṣe ṣìnà kò sí nǹkan tí wọn pe Àìṣà fún ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn á ń gbé kiri ńgbà náà wọn á kó ànábì sínú ìbànújẹ́ wọn kó ìdílé ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn kó wọn sínú ìbànújẹ́ jama níjọ́ náà lọ́hùn ẹ wo ìdààmú tó bá ìdílé ànábì Muhammad ẹ wo ìdààmú tó bá ìran àwọn ọmọ mùsùlùmí nílùú Madina níjọ́ náà lọ́hùn látara kíni látara ọ̀rọ̀ àhesọ tá a bá fẹ́ máa wá sọ ọ̀rọ̀ àhesọ pé wọ́n wí báyìí wọ́n sọ báyìí wọ́n wí báyìí wọ́n sọ báyìí nípa alágbájá tí nǹkan náà ò sì ṣẹlẹ̀ jàmá gbogbo ẹni tó bá wà lórí bẹ́ẹ̀ Ọlọ́run lé ìlérí jà fún wọn nítorí pé ìwà tó burú ni ìwà tí ń ba àwùjọ èèyàn jẹ́ ni ìwà tí ń ba àwùjọ ẹ̀sìn jẹ́ ni ìwà tí ń wó ẹ̀sìn ni ìwà tí ń wó ìjẹ́ ọmọ ènìyàn láwùjọ ọmọ èèyàn ni jẹ́ torí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká ṣọ́ra fún ohun tá a máa sọ ẹ jẹ́ ká gbìyànjú ká ṣọ́ra fún ohun tá a máa jù kiri orí rèzó sòsíò lágbájá wọn yìí lágbájá sọ báyìí àáfàá lágbájá sọ báyìí ìmáàmù lágbájá ṣe báyìí gbogbo ohun tó kó wá ń jù ká mọ̀ wípé tó bá jókòó dàrí kìámà á padà rojọ́ ẹ̀ níwájú Ọlọ́run haza wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله